Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Request yẹn pé kóòtù làwọn máa kọ́kọ́ lọ fún ní copy. So from there a máa gba àárín nǹkan tó ṣẹlẹ̀ àti ìkíní ẹ fẹ́ ìjà fẹ́ dé láàrin ọjọ́ yẹn pé no we have to get it this and that but nǹkan téèyàn bá lágbára lórí èèyàn máa fi sílẹ̀ ni so hope wa ni pé truly nǹkan tá a fẹ́ á reflect nínú èsì tí à ń wá ẹ rí i pé èmi gangan fúnra mi mo máa ń wá síta mo máa ń bòsì pé ẹ má wọrí ẹ jẹ́ ká kínní tèmi bá ti gbàbọ̀ dèdè ṣé mi máa wá síta máa ń fi orúkọ mi àbí máa wá máa will now come out láti máa sọ pé kínní kan ẹyin lóhùn tó bá ti bọ́ sílẹ̀ kò ṣeé túmọ̀ tó ìgbà tí ó di pé wọ́n máa ka result ní ọjọ́ kínní the first point tó máa kọ́kọ́ pè mí ó sì wà láyé is also part of the dissing nígbà tó pè mí báyìí ibi iṣẹ́ mo wà ẹkún ni mo ń sun mo mọ ẹni yẹn mo mọ àwọn tó lọ pé kán jọ torí Ọlọ́run kán lọ máa pe Mr. Muyiwa pé what happen pé ó dàbí ẹni pé wọ́n ti bara jẹ́ wọ́n ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣé tí èmi tí n bá ti mọ nǹkan tó wà nínú result àti tí mo ti collide pẹ̀lú kínní will I go to that extent for what? Mr. Muyiwa. Yes, sir. I think it's okay, so that we will not go into another issue. Yes. I don't want us to make this a Baba update about former lawyer. Yes, sir. Come up full attention because they will still bring their distraction. And I shall avoid it. And from Baba, Baba, people are up to the task and they are doing wonderfully well. So, if I update there about the former lawyer, our hands at the late mobile radio. Yeah. Ẹ ṣé gan ni sir. Ọlọ́run tó fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye kò ní gbà lórí yín. Àwọn tí mo ti ń béèrè tẹ́lẹ̀ ni mo béèrè. Èmi á kàn sọ àwọn pàtàkì méjì nínú tí mo béèrè. Ìkíní ẹ kí n sọ nípa phone forensic. Ìkejì àwọn àrídájú tí èmi rí nílé ẹjọ́ tí àwọn ọ̀rẹ́ Mohbad méjì ti sọ pé ó ń complain pa ọmọ yìí pé àmọ́ bí wọ́n ti gbọ́mọ yìí wá prime boy sọ. Baba. Hello, mo kàn fẹ́ bàbá ẹ jẹ́ kí n ṣàlàyé. Yes sir. Yes sir. Ṣẹ́rí phone forensic ni wọ́n béèrè. Hello. Ẹ ti sọ fún pé ẹ béèrè phone forensic. No. Number 2 on what you said. Yeah. Àwọn kan tẹ́ béèrè àwọn kan míì tẹ́ béèrè ẹ jẹ́ kó wà nínú. Mo sọ nípa àwọn tí mo béèrè náà ni wípé yes but bó ṣe ń béèrè yẹn mo kàn ní kí n sọ díẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí mo ó ti wà rítì ohun tí mo ń béèrè tẹ́lẹ̀ náà lè máa bá ń bẹ̀. Okay. Thank you so much. Phone forensic. Thank you so much. That's all. Thank you so much. Thank you so much. Thank you so much. Mr. Ishaq, thank you. Thank you so much. Baba, Eshigon sir. Baba, Eshigon sir. Mommy, Baba, Eshigon sir. Tí wọ́n ṣiṣẹ́ lé lórí. Yeah. Eshigon sir. Yes, Eshigon sir. Yes. Mr. Ishaq, thank you so much. Yeah. Mommy 8070, let's have it. Okay. Mommy 8070, thank you so much. Yeah, thank you for having me, Baba. Ẹ kúrọ̀lẹ́ sà. Ọlọ́run á wà pẹ̀lú yín sà. Ṣé Ẹ kúrọ̀lẹ́ mà. gbọ́ mi sà? Mo gbọ́ yín. Bàbá nǹkan kan ni mo fẹ́ sọ. Ẹ sọ̀rọ̀ lórí family Timothy. Ṣé rí family Timothy, ẹ̀gbọ́n Timothy ni.
Oriyomi is outsiders No. and he stand with Egbo Timothy. And Mr. Muiwa, the way Bemi Sheriboshen behave, I don't like it. Yeti 70, I don't like it. One heart, níbi tẹ̀kàn ti heart. A rí bí Ẹ̀gbọ́n Timothy ṣe ń ṣe kìtàkìtà lórí ọ̀rọ̀ òkú àbúrò ẹ̀. Òkú Mohbad tún yàtọ̀ sí òkú Timothy. Òkú Mohbad is for the whole world. It's not only for Nigeria affairs, it's international. So Baba, ẹ bá wa wo side ibẹ̀ yẹn jọ sà. Because òkú Mohbad, òkú international ní the whole world. Kò ṣe Nigeria nìkan ló ń sọ̀rọ̀ òkú Mohbad yìí sà. It's not only Nigeria, there's a lot of countries tó ń wá justice fún Mohbad. Ẹ jọ sà. And this paternity, èmi ò kí à ń pa owó. Paternity yẹn gangan ní kẹ́ bá wa fi ojú sí. And Yeti 70, I'm not trusting Mr. Ayodele Famuyiwa for that paternity test. Hello, ma. Hello, ma. Hold on, sir. Hold on, pay network one. Okay. Mommy 870. And Mommy 8. no, she might be down question you why. Baba, Edrosa. Hold on, pay network. Emma Binusa, Edrosa. Mommy 80. Hello. Base. Mommy 80. Mommy 80. Network yín wà okay, bóyá kẹ́ change position yín. Hello, ma. May I speak now since our network is not going? Thank God, meeting. Okay, yeah, I'm going to ma. Mommy Desola will come. Yes, ma. Okay, báwo ló máa ṣe paternity test if they cannot be able to bring any doctor from the overseas? I don't understand you. Mr. Muiwa need to explain that because in any tissue base. Now, I don't think we can use tissue. We're going to use the bone. So, báwo la ṣe máa carry it out? Thank you. Let me mute. Yeah. Ẹ ṣé gan Mọ́mì Yétì. Ọlọ́run ní bà dáadáa yín jẹ́. Ṣé rí ẹ ní ẹ̀tọ́ láti sọ nǹkan tẹ́ ẹ sọ because abiyamọ ni kò sí anybody tó máa jẹ́ abiyamọ tó máa rí bí wọ́n ṣe pa ọmọ yẹn bí ọmọ yẹn ṣe jẹ́ Ọlọ́run nípè tí ò ní tàràkà láti sọ pé kí ló fà kí ni ìdí ṣùgbọ́n ẹ mọ̀ mi ẹ mọ̀ ìwà mi ẹ dẹ̀ rí mi tán ẹ gbọ́ látọ̀dọ̀ mi rò pé ẹ tí gbọ́rọ̀ mi tẹ́ fi sọ pé mo gbà bí gbogbo àwọn ṣe kàn mí má gbélébù ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ó kù èmi ó kù Ọlọ́run tí n bá ní inú méjì sẹ́ẹ̀ nínú Justice For Mohbad sẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan so mi rò pé ó ní kankan tí n bá lè wà láyé tí n bá sọ pé báyìí ni kò rí sí mi tí n bá ṣe ìdàkejì sí ọ̀rọ̀ yìí mi mọ nǹkan tí anybody tún fẹ́ ṣùgbọ́n ṣe rí nípa ọ̀rọ̀ ó tààyàn lára ni láti wà tí mo ṣe ń bẹ àwọn èèyàn pé àkìtàn ni mí whatever tí àwọn èèyàn bá sọ àwẹ̀ màá gbà á sí ara ṣé yín sìn on the issue DNA lọ́yà ti gbégbèsè lórí ẹ̀ bó ṣe máa jẹ́ mi lè ṣe rí ọmọ àlè kan ò lè wá sẹ́bi Aloba ọmọ àlè kan fẹ́ kò lè wá sí ẹbí Aloba so in that case báwo ni mo ṣe máa fẹ́ gbàbọ̀dè nípa kíni ṣé nípa tówó ni àbí nípa kíni gain mi
What is my gain? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run. Ọlọ́run ní bà yín lórúkọ jẹ́. Ọlọ́run dẹ̀ ní bà dáadáa yín jẹ́. Ìtara ọmọ lè fi dìde. Just give me a benefit of doubt. Mo sọ pé yín pé tí n bá dalẹ̀ Aloba, tí n bá dalẹ̀, tí n bá ṣenú méjì on this justice, ilẹ̀ dà mí. But tí n bá dalẹ̀, gbogbo nǹkan tí n bá ṣe ní ayé, wọ́n máa yọrí sí rere ni. Okay, sir. Thank you so much, Mr. Amiwa. Mommy Yeti. Thank you so much, Mommy Yeti. Mommy Comfy, let's have you, man. Mommy Comfy. Mommy Comfy, let's have you. Mommy Comfy, are you there, ma? Okay, while we are waiting for her, let's have Mommy Detola. Mommy Detola, are you there, ma? Yes, I'm here. Okay, ma, let's have you. Hey, Kale. Come and do this for me, Tessie. Baba. Hey, Kale, sir. Detola, do can also, sir. Everybody on the platform, I say a very good evening to everybody in FYP in comment section. Yes, sir. Bóyá ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ a little bit. Cherry, Ọlọ́run kó ṣàánú oníkálukú wa. Àwọn èèyàn wa ni mo bẹ̀rù jù láyé mi. Tí má dẹ̀ ń sọ pé àwọn èèyàn wa, Yorùbá ni mo bẹ̀rù jù. Ojoojúmọ́ dẹ̀ ni mo fi ń kọ́gbọ́n pẹ̀lú kéèsì lérí Olúwa. Yorùbá ló máa sọ pé Adégún. Yorùbá ló máa sọ pé Adé Ògún mọ́. People have different interests in this course. And ó máa ń dùn mí tí èèyàn ò bá fi ewu orí ó máa fi tó nǹkan. Any little thing àwọn èèyàn á ti bẹ́ síta. Just pé mo fẹ́ kó jọ́dọ̀ mi ló ti máa kọ́kọ́ sọ̀rọ̀, èmi ni mo ti kọ́kọ́ sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, this is Detola Aduke. I don't mind swords. And I am not happy with some of the hosts and the commenters. Number one, mo fẹ́ kẹ́ understand nǹkankan. Mi ò lè ever jẹ́ family Aloba torí pé mi ò tán mọ́ wọn by blood. Baba Mohbad tẹ̀ ń wò tán jókòó yìí. Bẹ́ ṣe máa ń ṣe ìwà yín, ẹ máa ń hùwà bí ẹni pé máa yí ò mọ nǹkan tó ń ṣe. Ẹ máa ń hùwà bí ẹni pé máa ní tó bá make decision, wọn ò ní làákàyè láti mọ̀ pé reason táwọn ṣe ń ṣe nǹkan táwọn ń ṣe rè. Ẹ máa ń gbàgbé pé máa yí ni bàtà ń ta lẹ́sẹ̀. Tẹ́ bá ní interest Joseph Aloba at heart, ẹ ní máa bọ́ta kẹ́ máa bú gbogbo nǹkan tó wà ń sàkání ẹ̀ tó ń gun lára. Wọ́n ní pẹ̀lú olóbi ó lákọ̀. Gbogbo wa pátápátá tá à ń sọ̀rọ̀ kò sí ẹ̀dá alààyè tí ò ever ṣe mistake rí láyé ẹ̀. Kò sí ẹ̀dá alààyè tí ò ní fault rí. Ṣùgbọ́n rí fault yẹn lẹ́yìn máa ń gẹ̀gùn lé lórí. Instead kẹ́tù nǹkan ṣe ẹ máa ń bàjẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi léni, ẹ wo ọwọ́ yín, ẹ má tẹ̀lé ọwọ́ yín sókè kẹ́ wò. Ṣé ká dọ́gba ni? Ṣé wà tèmi jọmọ́ wà ó jọmọ́ wà Ishtok ni? Àbí wà ní jọmọ́ ti Mr. Joseph Aloba? Àbójọmọ́ ti Mr. Muiwa? You want to advise, ẹ̀yin gangan ẹ lè advise ara yín. Mi kọ́rọ̀ mi jẹ ní tó bá tàbà kó fi bínú sí mi. Detola ló sọ̀rọ̀. A kì í wà matured. A kì í wà diplomatic. Tàbá ti mú nǹkan tàbá ti sọ báyà màmá sọ ni. Èèyàn sọ̀rọ̀. Ó pe Black Widow níyàwó. Ìyẹn lè máa mú sọ́wọ́. Ọ̀rọ̀ téèyàn bá sọ báyìí lè máa ń dì mú. Òun lè fi crucify Mr. Muiwa dọ̀la.
Ẹni tó bá ń gbé ní diaspora knows what social security number, knows what the fuck it means. Ìwọ tó bá ní social security tó ní social security number nílùú òyìnbó, ó lè bá lé ayé ara ẹ̀ jẹ́ lórí owó because ó máa ṣe ẹ̀wọ̀n. Tó bá fi orúkọ ẹ̀ ṣe nǹkan, tí nǹkan yẹn bá dé ìwọ lọ́lọ́pàá máa gbé. Mi ò mọ Mr. Muyiwari from Adam. The only person I have seen in Justice for Mohbad is Mr. Joseph Aloba. Kò sí nǹkan tẹ́ ẹ̀ ti fi Muyiwa fún tán. Kò sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ti sọ sí wọn tán. Nature Mr. Muyiwa yàtọ̀ sí tèmi. Èmi lè bọ́ta kí n máa rojọ́. Baba Joseph, Mr. Joseph Aloba tó sọ pé ẹni tó wíyàn lẹ̀ as power of attorney òun ni. Ṣọ́ sọ fún yín pé saying, ṣọ́ sọ fún yín pé ẹni yẹn is not bound to make mistakes on decisions. Mi ò lè kéye ìgbà tí mo ti bá Mr. Muyiwa jà. Èmi Yeah, I think she has a call. I think she has a call. I don't have a call, I'm here. Hello. Hello? I don't have a call, I'm here. Hello? Me. Okay, you can continue. You can continue. Before you call, hello, Honorable H. Before you call, Yes, sir. Hello? I think it's my network. Yes, sir. I'm working, sir. Your network is not stable, man. Network is not stable, man. Your network is not stable, man. After, You see him call? okay, after this woman, I just want to make a speech. No. Okay. Just better and see you. Still failing. On drop. Damn. Wait, man. Ocean fluctuates, man. Anyway, all I want to say is, if anybody is hearing me, bá mi ṣe network, kí ló dé tó ń ṣe Ó báyìí? fail. Oh my fail. God. Okay, sir, Baba. Mo ń gbọ́ yín, sir. Mo ń gbọ́ yín, sir, Baba. Mo ń gbọ́ yín, sir. Hello. Baba, ó yá, sir. À ń gbọ́ yín, sir. Yes, àwọn tí mo kàn fẹ́ kí À ń gbọ́ yín, sir. À ń gbọ́ yín, ó sir. yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé ṣe rí bí oníkálùkù ṣe máa ń gbọ́rọ̀, àwa máa ń lọ́ra láti fèsì nínú ẹbí wa. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ narrations ló wà ń ta. Ọ̀pọ̀lọpọ̀ narrations ló wà ń ta. Jẹ́ ń gbọ́ mi báyìí. Ọ̀pọ̀lọpọ̀ narrations ló wà ń ta. Ṣé pé ìwà náà mọ how deep? Èmi wá àwọn ṣe àwọn illustration irọ́ tó pọ̀ ń ta báyìí. Wọ́n tó márùn-ún bí ọmọ kọ̀lé measure méjì. Kẹ́mọ̀ àwọn ibi wọ́n gbọ́n fẹ́fẹ́ nínú ìwà ibi wọn. Níta nǹkan rẹ̀ wà lórí bẹ́ẹ̀ irọ́ tí wọ́n pa tí kúrò ní hospital nọ́ọ̀sì dẹ̀ pé wọlé ó dẹ̀ narrate pé àwọn tó bá ń dáwó ẹkọ̀ dáadáa not until tí ìpínyàn bẹ̀rẹ̀ sí rí báyìí fálè bí ìlú ti ṣáká fún àrọ̀ onídùú tó bá dalẹ̀. Now àwọn kan
ló sọ pé 100 million wà nínú àkáǹtì mi EFCC ti ń wá mi. ẹ bọ́ ṣe narrate ẹ̀ ẹ bọ́ ṣe gbé picture mi oríṣiríṣi bẹ́ẹ̀ yóò dé òótọ́ wọ́n ní ìwà nǹkan báyìí ló sọ ní ìgbà wọn ní pátákó wọ́n ní àwọn fẹ́ gba CTC báyìí mú ìwà ẹ̀ ti lọ lọ́yàn síbẹ̀ kó rẹ̀ ó ní pátákó pẹ̀lú tó ní títí ìkànnì òyìn fẹ́ kúrò ìlú lọ sí ànádá kọ̀ọ̀rẹ́ bóyá ká fún ní 10 million kúrò ní ẹjọ́ ní ìgbà ìgbà náà kàn wá ní ọ́fíìsì nínú ìwà ẹ̀yìn wọn ẹ tó bí sí pẹ̀lú yàtọ̀ sí àwọn ewé ìṣẹ́ lórí TikTok ọ̀rọ̀ tó bá ti mú sí ẹ̀ àwọn ṣèdè wúmà kábẹ̀ dá sí pé wọ́n ní àwọn group of people kan bọ́ nínú corona àmọ́dẹ̀bẹ̀ sí kọ́ láti gbé àwọn ọ̀pá obìnrin kan wá ní pamọ́ kó bá kókó ẹ̀ àkọ́kọ́ tàbí Hello, sir. tó bá dáa fún wọn láàárọ̀ kò ní dáa fún wọn láàárọ̀. Okay. Hello, sir. Hello, sir. ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ àwọn onídú ilẹ̀ ṣọ́ àwọn pípa. Network yín wà okay, sir. bíi pé wọ́n lọ gbé fake news tó kọ́ tí wọ́n ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ wádìí ìtọ́kọ́ tó wá kó jẹ́rí. Please, let's tap on the screen. Let's tap on the screen, please. Let's tap on the screen. Oh, sorry. Maybe it's in there. Okay. Let's tap on the screen. Let's tap on the screen. Yes, let's tap on the screen. Just, Emma, let's tap on the screen, ladies and gentlemen. Please, let's tap on the screen for some couple of seconds. Ladies and gentlemen, can you hear me from your hand? Can you hear me from your hand? Yes, I can hear. Ladies and gentlemen, hear you clearly. Okay. Hold on, sir. Ladies and gentlemen, can you hear me from your hand? Okay, thank you so much. Let me quickly address something, ladies and gentlemen, right? A leader is a leader. I want us to do something. Please. I want us to do something. And I want to appreciate everybody, right? Please, let everybody speak their mind. The power of Anthony is here. He said he is taking responsibility and he will take whatever arrow that have been thrown at him. I want to please beg us. We are one family. I don't want anything that is going to happen from this platform and we will now be having grudges against ourselves. No. There are three sides to every story. There are three sides to everything in life. My point of view, your point of view, and the right side. Because at the end of the day, the two of us, we might be wrong. So that's the reason why. You would have said there are two sides to every story in life. But no, there are three sides to every story in life. My point of view, your own point of view, and the right point of view, because the two of us, we might be wrong. And there are perspectives to things. So if one is a leader, he or she should be ready to take whatever comes with being a leader, and it comes with the spirit of leadership. So please, let us be calm. We shouldn't leave this platform and start having grudges. I am here. Mr. Muiwa has said he is taking responsibility. He believes he hasn't done anything. But if people see that this is the mistake